Saturday last week that they kidnapped me. Money never come. Please, Mona, help me. I come up for you. I beg. See my leg. I don't be working again. I don't swear no. Mona, help me, baby. Before I beg. They don't kill me. Mona, help me. I beg. Ẹ kú dédé àsìkò yìí, ẹ̀yin olólùfẹ́ wa. Ní gbogbo ibikíbi tí ẹ bá wà, ẹ ti wá gbọ́ eléyìí o. Ṣé rántí ọmọbìnrin kan tí ẹ ń wo fọ́tò ẹ̀ yìí, tí àwọn ajínigbé tán gbé bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn ní ọmọ Edo State ni. I think she's from Benin, precisely. I think so. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, adúpẹ́ lọ́wọ́ àtìlẹ́yìn Davido àti gbogbo àwọn tí wọ́n ṣe agbátẹrù bí wọ́n ṣe gba ọmọbìnrin sílẹ̀ tí àwọn ajínigbé, àwọn apanilẹ́kúnjayé tí wọ́n ti gbẹ̀mí arábìnrin yìí. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, wọ́n ti tú arábìnrin sílẹ̀. Ẹ wá wo bí àwọn mọ̀lẹ́bí ṣe ń yọ̀. Ẹ wo bọ́n ṣe ń fò sókè. Ṣé bí a ṣe fẹ́ continue ní eléyìí? Ṣé bí a ṣe fẹ́ continue ní eléyìí? 20 million ransom òun wọ́n san láti gba ẹ̀mí arábìnrin sílẹ̀. Owó yẹn sì ó ti bọ́ sápò àwọn agbésùmọ̀mí. Kí ni wọ́n ṣe? Àwọn ò kí ń kọ́lé, kò sí èyí tó kàn wọ́n. Wọ́n á lọ ra more weapons. Wọ́n máa lọ ra more weapons tó fẹ́ fi pa wá. Ṣé bí a ṣe fẹ́ continue lélẹ̀? Ẹ̀yin bàbá ẹ̀yin ìyá, ká tó tẹ̀síwájú, màá fẹ́ ká wo fọ́nrán yìí o. Ẹ wo bọ́n ṣe gba arábìnrin sílẹ̀, bí wọ́n ṣe lọ lóru ni wọ́n lọ gbà sílẹ̀. Ó ní wọ́n finá sí fóònù. Ó ní wọ́n jó fóònù ní títorí pé wọ́n lè máa track fóònù yẹn. Wọ́n sọná sí fóònù. Ẹ jẹ́ ká wo bí gbogbo ẹ̀ bó ṣe ṣẹlẹ̀. Kẹ́ wo bí àwọn mọ̀lẹ́bí ti ń fò sáyọ̀, bó ṣe ń fò sókè. Ẹ ṣeun. In 5 o'clock. How was it? Salema Asha, I don't get anything. I beg, may una help me. I beg. I see they do. I see they beg again. I beg. By Allah mercy today, to come out. Nothing will happen to them. Yes? Nothing will happen to them by Allah mercy today. That was the time on Friday. You see they do prayer for you. Actually, prayer will bring them come back here safely. Yeah? So I just come tell them and say, you should come back. Oh yeah, that day, God will bless me. Amen. But this strong God. This is the man. Say make you this strong. Come on. I will take come back. When I will come back again, we'll go with your daughter. All right, thank you much. We will offer our double trap again. No. Jesus. Oh yeah, turn. Sorry. Take care. No worry. No. Turn. Small, yeah? We are here with Aisha. Was kidnapped 2 weeks ago and apparently it's almost 9 p.m. Right? We are here with Aisha. A lot of videos are good for you. And then They even bought my phone, sir. they put your phone. They bought my phone. They said they would extract them, so Coming up. Okay. Yeah. Now all of us go drive, go now. All of us, Abiona, I want to go leave us. No, I want to be with Kadasna. You like each other. I like this service. That's the way I can find out more. I don't see how this is so. We're here to Opela. We don't rescue the girls soon now. This is RC. Finally. RC, I don't deal with RC. Come on, your hand.
Aisha, how do you feel? I feel so happy. I'm hot. Yeah. Thank you. Thank you, Nigerians. Just thank Nigerians. Thank you, Nigeria. God bless you all. Right. Go. Mama, shall I tell you say your picking will come out today? Yeah, you tell me, you try. And she came out. God go help you. Nah, assalamu alaikum go thank you. Assalamu alaikum. Assalamu alaikum. Assalamu alaikum. Assalamu alaikum. What do you do me? Assalamu alaikum. God will go bless you. Mama, bye. This one we'll wait for driver till tomorrow. I know they come down. If I spoke at that mechanic. Me, nothing will make me dey inside the motor. I must come down. náà lè ti rí yẹn òun náà lè ti wò yẹn. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ò jẹ́ kí fámìlì tí ò jẹ́ kí wọ́n káwọ́ sórí fún ẹfẹsẹ̀ janlẹ̀ tí ò jẹ́ kán pàdánù ọmọ wọn ọmọ obìnrin ẹ̀rí beautiful girl ta ló mọ nǹkan tí wọ́n ti dánwò lára ọmọ yẹn sìn àwọn Fúlàní tó yẹ kí wọ́n kó báṣọ fún màálù Ọlọ́run ni kó máa gbà wá o gbogbo etí tó ń gbọ́ mi gbogbo ojú tó ń wò mí ẹ ní ríru eléyìí ẹ ní ṣalábàápàdé wọn o àdúrà wa nìyẹn ètò ààbò òní nọ́mbà 1 tì nínú ìlú ètò ààbò ilẹ̀ Nàìjíríà ìṣẹ́rò tẹ́ bá ń ṣàkíyèsí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí gbogbo ìgbésẹ̀ tí bàbá Tinubu ń gbé wọ́n yọ ọ̀gá àgbà àwọn àmì wọ́n fi ọmọ Yorùbá wọ́n fi wọ́n rúra wọ́n yọ wọ́n sípò wọ́n fi míì sí nítorí kí ni wọ́n torí ṣe bẹ́ẹ̀ ṣé torí káàbò kó lè gbé pọn sí inú. Gbogbo ìfipòrọ́pò tí bàbá Tinubu ń ṣe tán fi ìṣipòrọ́pò tán ṣe yìí ṣé wọ́n ń ṣe nítorí ààbò ni ṣé bàbá Tinubu ń gbé ìgbésẹ̀ nítorí ààbò ilẹ̀ Yorùbá tó gbé pọn àbí gbogbo ààbò ilẹ̀ Nàìjíríà tó gbé pọn lọ́torí ń ṣe bẹ́ẹ̀ ni tó bá yẹ pé irú ìgbésẹ̀ ni wọ́n gbé ni nítorí ààbò tí ò sí inú gbogbo ìlú á máa dùn pé yes bàbá Tinubu ń ṣiṣẹ́ takuntakun but gbogbo ìgbésẹ̀ tí bàbá Tinubu ń gbé wọ́n gbé ìgbésẹ̀ yìí nítorí pé wọ́n gbọ́ pé wọ́n fẹ́ gba ìjọba lọ́wọ́ wọn ẹ jẹ́ ká máa já ẹ̀yin èèyàn ẹ jẹ́ ká máa jára wa ìṣípòrọ́pò tí wọ́n ṣe nítorí pé wọ́n ń gbọ́ pé àwọn àmì kan wọ́n plan coup wọ́n fẹ́ yọ wọ́n fẹ́ wọ́n fẹ́ pa wọ́n fẹ́ gba presidency lọ́wọ́ wọn òun náà torí ṣe gbogbo nǹkan tó ń ṣe gbọ́ tìbẹ́ aṣàgbọ́ròyìn pé àwọn àmì kan wà ní prison a gbọ́ pé wọ́n mú àwọn kan wọ́n wà ní prison òun náà ló fa gbogbo ìwọ̀nyí tí wọ́n ṣe yìí òun ló fa gbogbo ìgbésẹ̀ tí bàbá Tinubu gbé yìí òun ló fa gbogbo ìgbésẹ̀ tó ń gbé yìí báwo lẹ̀yin á ṣe wà nínú ìlú tí ò lè rìn ẹ wo agbègbè tó ń kọ lẹ́tà sínsìn everybody ló káyà sókè pé àwọn Fúlàní ń bọ̀ o ìgbésẹ̀ wo náà ti gbé lórí ẹ̀ ìjẹ́ ẹgbọ́ pọ́n gbé ìgbésẹ̀ kankan bàbá Tinubu ṣe bọ́ ọmọ Yorùbá ni ṣe bẹ́ ọmọ Yorùbá ni bàbá yìí kí ló dé tí ò sí ààbò nínú ìlú hílà hílò everybody ń káyà sókè irú kí ni gbogbo eléyìí
kí la ti fẹ́ pé gbogbo eléyìí ẹ̀yin ènìyàn wa wọ́n wá gbọ́ torí tí wọ́n nìkan tara wọn nìkan ni wọ́n mọ̀ tara wọn nìkan ni wọ́n mọ̀ nígbà tó ń gbọ́ pé wọ́n fẹ́ gba ipò lọ́wọ́ wọn sí ẹ̀rù ń bà wọ́n yọ ọmọ Haúsá tó wà ńbẹ̀ kúrò wọ́n tètè fọmọ Yorùbá síbẹ̀ tara wọn nìkan ni wọ́n mọ̀ gbogbo bó ṣe ń para ìlú látòyejọ́ wọn ò rí pé ó yẹ kí wọ́n yọ kán fọmọ Yorùbá sí wọn ò rí nígbà tó ti ń gbọ́ kán fẹ́ pa wọ́n sí wọ́n fẹ́ wá yọ wọ́n kúrò ní orí ipò tán wà wọ́n kíákíá ni wọ́n tètè lọ́wọ́ àtúnṣe sí ṣe bára òun náà là ń sọ yìí pé tí ìkòkò tí ó bá ti ń para ìlú tó ń para ìlú wọn ló ń fọ̀ ló mọ́ ni ìkòkò bá ń para ìlú wọn ló ń fọ̀ ló mọ́ ìgbọ́n tó bá ti pa ọmọ olówó kan tó pa ọmọ ọba kan wọ́n ní èmọ́ ti wọ̀lú òun wọ́n máa sọ igbe èmọ́dé òun wọ́n máa sọ kí nǹkan ṣe ọmọ president nsìn kankan oníṣẹṣẹ Tinubu o èmi ò rókúrò o kí nǹkan ṣẹlẹ̀ sí nsìn ẹ rí nǹkan tá ṣẹlẹ̀ ní Nàìjíríà ajá mọmọ tí ẹ ń fún lọ́mọ mọ́tò dò ọ̀yà ń kì mọ́lẹ̀ òun lọ̀rọ̀ tó wà ńlẹ̀ òun la fi ń sọ pé ẹ̀yin èèyàn lẹ ẹ jára yín o. wọ́n ti fẹ́ bẹ̀rẹ̀ campaign ẹ̀yin olórí burúkú ọmọ àlè tí ẹ ti torí nǹkan tẹ́ fẹ́ jẹnu àkóbọ́n sí lọ́wọ́ ẹ ti bẹ̀rẹ̀ sí ń para yín ẹ̀yin tẹ́ ń torí ń para ìjẹ́ wọ́n mọ̀ látòyejọ́ ẹ̀ wọ́n mọ̀ bí àkọ́kọ́ ń ṣe ẹ́ wọ́n mọ̀ bí Fúlàní jí ẹgbẹ́ ẹ wọ ọmọbìnrin tí wọ́n ẹ̀sẹ̀ release lẹ́ni òun ló mọ̀kọ́ tí ojú òun rí kó tẹ̀ jẹ́ pé for just 2 days òun ló mọ̀kọ́ tójú òun rí torí kò experience irú nǹkan bẹ́ẹ̀ bó ṣe wà yẹn shock á máa wà lára ẹ̀ anytime tó bá rántí nǹkan tójú ẹ̀ rí shock á wà lára ẹ̀ ni kó rí free ẹ̀rù àbá ni brain ẹ̀ ibi kò ní máa function well mọ́ tó bá rí ní free ibi tí ọkùnrin á lọ straight nìyẹn gini a máa bò ní gbogbo ìgbà. What kind of country is this? Irú ìlú wo leléyìí? Ẹ̀yin èèyàn wa. Àbọ̀rọ̀ là ń sọ fọ́mọlúwàbí o, à ń kígbe ní gbogbo ìgbà. À ń sọ tiwa. So, mo ti wí tèmi o. Wí tèmi dèmi onítọ̀run á wí tẹ̀ kó tó lọ ni. Mo ti wí tèmi o. Mo wíire àbí mi wíire. Ó dọwọ́ yín o. Ẹ̀yin èèyàn wa. Thank you.